court ẹjọ́ tí ó kan nísinsìnyí ní CAC àti ọmọ bíbí rẹ̀. CAC ṣé ń tí ẹ dà nìyí? ó yẹ kójú ó tì yín, ó yẹ kójú ó tì yín. Bójú ọba tó lè ojú ń ti ara alé ẹ̀, bójú ọba tì yín àwa tá a jára alé yín ojú máa ń tì wá, torí pé ìgbàgbọ́ lọ́jọ́ kó gbogbo wa pọ̀. Kí lẹ̀ ń ṣe yìí fún? Yorùbá ní àgbà kì í wà ní ọjà kí orí ọmọ tuntun kó wọ́, òun la gbọ́. Àwọn àgbà wà lọ́jà, orí ọmọ tuntun sì ti pa. Kí ni nǹkan tó wá ṣe yín? Ẹ̀ ń da afẹ́fẹ́ láàmú, ẹ̀ ń ba afẹ́fẹ́ jẹ́, ẹ̀ ń da afẹ́fẹ́ láàmú. Irú ìjà wo lẹ jàjà nílé tí ò ṣeé sẹ́tù tó wá jẹ́ pé orí afẹ́fẹ́ ò ní ẹ ti wá yanjú ẹ̀? Ẹ̀ ń dójú ìgbàgbọ́ tí yẹn yín CAC, ẹ kóra yín kúrò lórí afẹ́fẹ́. Mo dúpẹ́ torí pé mi ò ṣe mẹ́mbà yín. Tí n bá jẹ́ mẹ́mbà yín màá deny pé mi ò ṣe mẹ́mbà yín. Kí ló dé tẹ̀ ń dojú tì yàn? Mo dúpẹ́ most of people mọ church mi, ṣùgbọ́n tẹ́ ń ṣe yóò ti dojú ti gbogbo kìrìsìtẹ́nì. Kí ló dé tí wàhálà wà láàrin yín tẹ́ ẹ̀ lè rí, tẹ́ ẹ̀ rí yanjú? Bóyá kẹ́ ẹ lọ sára kejì ara kejì kẹ́ ẹ lọ yanjú ẹ̀, tàbí kẹ́ ẹ lọ sí ẹ̀fọn alààyè, kẹ́ ẹ lọ sọ́rọ̀ ní Babalọ́lá kẹ́ ẹ lọ yanjú wàhálà tí bá ń ṣẹlẹ̀ láàrin yín. Eléyìí tó wá jẹ́ pé bẹ́ẹ̀ dé TikTok wàhálà CAC ni, bẹ́ẹ̀ dé YouTube, bẹ́ẹ̀ dé Instagram, gbogbo nẹ́tíwọ́ọ̀kì orí CAC ni. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín? Ẹ fẹ́ lè mọ gba ara yín ní kùkù látòrí afẹ́fẹ́. Ẹ ṣe pera yín ní ìránṣẹ́ Ọlọ́run, aláṣẹ àtàláṣẹ, lẹ́rí mọ́ra, wòlíì àti wòlíì, evangelist àti evangelist, olùṣọ́ àgùntàn àti olùṣọ́ àgùntàn. Ẹ wá lẹ́ra ẹ̀ ń lẹ orí mọ́ra yín papọ̀. Nítorí kíni? Nítorí kíni? Abálájọ tí Jésù fi béèrè lọ́jọ́ sí pé wọ́n wá bá gbàgbọ́ láyé bí mo bá padà wá. Abájọ ìbéèrè yìí ìbéèrè yìí wá yé wa dáadáa sí i. Ṣé tí Jésù bá dé pẹ̀lú gbogbo ohun tẹ́ ń dánwò lórí afẹ́fẹ́ yìí gan, sẹ́yìn gan níbi lọ? Gbogbo ẹ̀yin tọrọ ìjẹmọ́ ni mò ń bá wí, ṣé ẹ níbi lọ? Wàyí o bàbá nọ́sírì, bàbá wòlíì nọ́sírì, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa stop ẹ̀. Torí ó dàbí ẹni pé orísun bẹ̀ fẹ́ sàn wá láti ọ̀dọ̀ yín. Ẹ stop ẹ̀. Ohun tí ẹ fẹ́ káfẹ́fẹ́ ó mọ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn, afẹ́fẹ́ ti mọ̀ ọ́. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ jẹ́ ń jọmọ yín, Ọlọ́run á dá ẹ̀mí yín sí. So ẹ dá lé. Ọlọ́run ò ṣe é gbìjà o. Eléyìí tẹ́ ẹ ṣe kó mú àlàáfíà wá, yóò máa rúpọ̀ náà ni, yóò máa rúpọ̀ ni. Tó bá jẹ́ pé iṣu bá ti wà láàrin ẹ̀yin àti àwọn wọ̀nyí, ẹ lọ sẹ́tù ẹ̀ lórísun yín. Ẹ lọ sẹ́tù ẹ̀. Tí ò bá dẹ̀ ṣe é sẹ́tù, kó ní kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, kéku ó máa lọ léku, kí ẹyẹ ó máa lọ lẹ́yẹ, kí kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀, ẹ dúró lórí ìgbàgbọ́. Nígbà Jésù bá dé yóò wá bá yín yanjú ẹ̀. Nígbà tí Jésù bá dé ó máa wá bá yín yanjú ẹ̀. Gbogbo ẹ̀yin ènìyàn, gbogbo ojú tó ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ná ọjà orí afẹ́fẹ́, mo fẹ́ kí eléyìí ó yé yín wípé tá a bá lọ ka ìwé Timothy àkọ́kọ́, First Timothy and Second Timothy, tẹ́ ẹ bá ka gbogbo òwe yẹn, ọ̀rọ̀ yìí ò nítumọ̀ sí yín. Ẹ dẹ̀ mọ̀ pé tó ń ṣẹlẹ̀ yìí àsọtẹ́lẹ̀ rẹ̀ ti wà láti àtètèkọ́ṣe, kò kì í ṣe ìsinsìnyí. Torí a ti kọ́ wípé ó ti sọ pé ká kíyèsára nítorí àwọn ìpẹ́ rẹ̀ tí wọ́n ń yọ wọlé, àwọn èké àpọ́stélì tí wọ́n pera wọn ní àpọ́stélì. Ó ní ṣùgbọ́n wọn ò kì í, Paul àpọ́stélì ní ṣùgbọ́n wọn kì í ṣe àpọ́stélì. Wọn kì í ṣe àpọ́stélì ti Kristi. Wọ́n pera wọn ní àpọ́stélì. Wọ́n fi àwọ̀ jọ àwọn àpọ́stélì, ìmúra wọn jọ ti àwọn àpọ́stélì. Ṣùgbọ́n apanijẹ́, apanirun, ìkookò ó ní wọ́n. Ó ní apanirun ìkookò ni wọ́n. Ó ní ká kíyèsára o. Ṣé wá rí ní ìgbà yẹn? Ẹ wá wo ìsinsìnyí, ìpẹ́ rẹ̀ ti pọ̀, ìpẹ́ rẹ̀ ti ba ìjọ jẹ́. Ibi gbogbo, kò síbi tí ò sí kàńdá nínú rẹ̀ sí, kò sí domination tí ò sí bálabàla, kò gbọ́dọ̀ pọ̀ jù ní. Kò sí domination. Ṣé CAC nìkan ní bẹ láyé? Ṣé CAC sẹ́yìn nìkan lẹ wà láyé? Kí ló dé? Ní 2023/2024 làsọtẹ́lẹ̀ sọ wípé òun fẹ́ la ọ̀pọ̀ pẹpẹ kọjá. Òun fẹ́ la ọ̀pọ̀ pẹpẹ kọjá. Òun ó sì tú àṣírí ọ̀pọ̀lọpọ̀. Ṣé ká sọ wípé ẹ wà nínú àwọn tó Olúwa ń bá wí ni? Àbí ká pé wọ́n ń sàásì yín ni? Àbí ká sọ wípé wọ́n fọn iná ìjà sáàrin yín ni tára ò wá rọ̀ yín?
tára ọ̀rọ̀ yín ọ̀rọ̀ tí ẹ lè parí lórísun yín tó wá jẹ́ pé ẹ fi ń dààmú afẹ́fẹ́ ẹ mọ̀ pé ó ń dojú ti gbogbo kìrìsìtẹ́nì ó ń dojú gbogbo ọkàn tó jẹ́ ọmọlẹ́yìn Kristi wàhálà CAC ẹ fi ń dojú tì wá. It's okay, enough is enough. Ẹ stop ẹ ó ti tó ẹ kóra yín kúrò lórí afẹ́fẹ́ fún wa ẹ má dojú tì wá. Ẹ wá wí o Awíkoko ó ń sọ nǹkan kan Awíkoko ń sọ nǹkan kan sẹ́yìn gan ò gbéra yín láwíkoko lọ́wọ́ sẹ́yìn gan ò ti fẹ̀dí ara yín fún Awíkoko sẹ́yìn gan ò ti ti sọ̀rọ̀ ara yín ẹ wá ń bú Awíkoko máa báṣẹ́ rẹ lọ máa bá lọ. Bàbá wòlíì Násírì mo tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ CAC ẹ mú kúrò lẹ́nu ẹ má rún pákó CAC mọ́ ẹ má lọ ẹ má jẹ́ iṣẹ́ ìránṣẹ́ míì torílẹ̀-èdè Nàìjíríà wà ń bẹ̀ o bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ìránṣẹ́ míì tẹ́ ẹ kó dání ẹ máa lọ lórí ẹ̀ ṣé lórí ọ̀rọ̀ CAC domination CAC àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà nù CAC ẹ mú ọ̀rọ̀ wọn kúrò lẹ́nu oníṣẹ́fẹ́rẹ́ dé o oníṣẹ́fẹ́rẹ́ dé ẹ lè fọ́ ó lẹ́ ń sọ èpè díẹ̀díẹ̀ náà tún ti ń wọlé ẹni tó bá sọ pé kó rí báyìí má sọ pé kó má rí báyìí ǹjẹ́ Ọlọ́run fẹ́ bí ṣé Ọlọ́run fẹ́ Bíbélì wípé nínú ọ̀rọ̀ púpọ̀ a kò lè sa ìfẹ́ ẹ̀ṣẹ̀ kù ẹ mú ọ̀rọ̀ CAC kúrò lẹ́nu pátápátá oníṣẹ́fẹ́ ẹ̀dẹ́ tí ó wàá fọ ìjọ rẹ̀ mọ́ nígbà tó bá di ìkẹyìn oníṣẹ́fẹ́ ẹ̀dẹ́ ẹ mú ọ̀rọ̀ CAC kúrò lẹ́nu ẹ fi CAC lẹ̀ àti ọmọ rẹ̀ kí wọ́n kóra wọn kúrò lórí afẹ́fẹ́ ẹni tó bá tún ti gbé ọ̀rọ̀ CAC wá sórí afẹ́fẹ́ ó ń fẹ́ ìdójútì ni wọ́n máa fún ní back to back wọ́n fẹ́ gba back to back tẹ́ bá tún ti wá ń gbé ọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ́ fi ń dojú ti ará yòókù ẹ̀ ń wá back to back ni Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ gbogbo yẹn lọ wó ara yín palẹ̀ ẹ lọ wó ara yín palẹ̀ pátápátá kẹ́ ẹ tún ara yín gbéró kó níṣẹ́ ó tó dé eléyìí tẹ́ ń ṣe yìí o kì í ṣe ẹ̀sìn ni ẹ kó ara yín kúrò lórí afẹ́fẹ́ ẹ mú gbogbo ìjà yìí kẹ́ ẹ mú kúrò kẹ́ ẹ lọ ṣàtúnṣe ara yín kó níṣẹ́ ó tó dé Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ Tejuice Glorious TV mo kí gbogbo yín àti ọkàn tó ṣẹ̀ṣẹ̀ rí mi lẹ́ni ojú tó ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ mo kí yín wípé a kú àkókò yìí o Olúwa mú gbogbo wa délé gbogbo ẹ̀yin onígbàgbọ́ bí mi pátápátá gbogbo ẹ̀yin aláìgbàgbọ́ náà mo kí yín o Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú yín ohun tí Ọlọ́run fẹ́ kẹ́ ẹ dà ẹ máa dà á Ọlọ́run á mú wá sí ìhà rẹ̀ ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa Ọlọ́run ó bùkún fún gbogbo wa ẹ ṣé púpọ̀ ó dàbọ̀.